agbára wọn ò lè ká o ọgbọ̀n Ramadan ṣe ń fa kóhun tó gbà rí ẹlòmínú ò tẹ̀lé gbà péré ẹlòmínú òkè kọ̀ǹdíṣọ́n mi tó wà ń bẹ̀ jẹ́ fáìtì àmúsìtín miskina jẹ́ wọn náà lọ wá tọ́lẹ́kà ẹni tí òòrò ń jẹ àárọ̀ jẹ bẹ̀ tàbí tọ̀sán àgbà tó bá jẹ tàárọ̀ kò lè rí tọ̀sán jẹ lọ wá òun sọ pé ìbúra tọ̀hún tá a sọ tọ́rántì èèyàn mẹ́ta ni wọ́n sọ eléyìí sọ àsántẹ̀ èèyàn lọ fẹ́ wá la ilaha illallah ọkàn èèyàn so ṣe sùúrù ara ẹ̀ tó bá fẹ́ bínú o tó bá fẹ́ bínú ṣe sùúrù ara ẹ̀ gidi kọ́mọ tó lè sọ ọmọ bùgá níwájú ìyàwó èèyàn 100 lọ wà sílẹ̀ báyìí tó fún ọ lóúnjẹ tó tẹ́rùn tí wọ́n sì jẹ́ lájẹ yó kì í ṣe pé management dẹ́rẹ́kẹ̀rì tó mímú billahi wa rasuli èyí lẹ́fì ní kẹfìlẹ̀ nígbàgbọ́ sọ́lọ́run àti iṣẹ́ rẹ̀ wọ́n tí ní ká òdodo là eléyìí ní àlà ọlọ́run òfin ọlọ́run rèé o ẹ má tayọ àlà o ẹ má kọjá àlà o limite ọlọ́run rèé frontier ọlọ́run rèé ẹ má kọjá ẹ má dépassé o inú bí mi kan má débẹ̀ o àmọ́ yí ayé kan ọ̀gbọ́n débẹ̀ o mo kó fún ọ̀gbọ́n débẹ̀ o mo sọ tán mo jáwọ́ mo já sí tán gbogbo àjàsà tó ń sọ yìí ẹ̀kọ́ ìṣe tó ọlọ́run ló ń sọ o máa fi yé wọn pé mẹ́gbà làwọn lè tiwa ọba déwájú ọlọ́run gbà ọ ẹni tó lóun ọgbà ó bá dọ́gba yọ gbà ọgbà ọlọ́run rèé o mọ́ fàyà o mọ́ sọ̀rọ̀ ẹ̀yọ ọkọ ìyàwó ìyàwó gan dẹ́ẹ̀dẹ́ mẹ́ra o àrí ń sọ tọkọ o dẹ́ẹ̀dẹ́ mẹ́ra o ìwọ ìyàwó àwọn bójú kó lè rí òfin ọlọ́run sọ fún ọkọ ìyàwó yìí ó má tẹnu ẹ̀ jáde rí ó bá tẹnu ẹ̀ jáde ń jẹ́ adieu tí wọ́n bá lè tẹ̀lé àwọn condition yìí ó ti láyé àìnípẹ̀kun ó ti láyé point final àmọ́ tó bá fẹ́ jẹ́ pé 3 points de suspension à la ligne ẹ tún bọ́ sí ligne tẹ́ fi bọ́ sí ligne jẹ́ ó tẹ̀lé àwọn condition yìí òun náà ni yóò fi ṣe é ṣe wọ́n lè kà fi adabun alim gbogbo agbọ́mọgbà èèyàn tó bá ṣe pé ọgbọ́n ohun tá a sọ yìí olóhùn nígbà ohun tọ́lọ́hún náà bá ṣe ni ó ṣe ọlọ́run ṣe 10 yóò ṣe 20 yóò ṣe 30 yóò ṣe 100 pàápàá fún ẹ látàyè mi gan ló ti mọ kẹfí pé òun dáràn kan òun ṣe nǹkan fẹ́ nìkan ẹnìkan kọ́ ọ̀gá àgbà ló dáràn ọ̀gá àgbà gbogbo. alhamdulilayi rabbil alamin. oṣù àpọ́nlé ta ti retí ẹ̀ tó ti dé. òun náà lè ti gbọ́ lẹ́nu oníwàsíwà fún tàṣálẹ̀ yìí. yá studio tó gbédè. USTAZ ALABI. live program. àwọn tí ń bá wa sọ̀rọ̀. látẹnu olù. lórí ètò wa fún tàṣálẹ̀ yìí. àmọ́ni. àníri jù báyìí lọ fún tàṣálẹ̀ yìí. ọlọ́run aṣọ àjò ọ̀la lọ. orúkọ mi ò yí padà Abdul Rahman Lawal. àfi àkókò ìrántí. Assalamu alaikum gbogbo. Sheikh Dr. Ismail Yusuf tí wọ́n jẹ́ lead missioner NASFAT Kumasi branch nígbà ayé wọn. àjọṣe ètò yìí lọ́dún tó lọ ní ọlọ́dún yìí kò sí Sheikh mọ́. kọlọmbà àṣekú nísìmí fún Sheikh. òjò ìkẹ́ òjò ìgẹ̀ kọlọmbà àrọ̀ sórí kábàárí wọn. gbogbo ṣe olóore tó ṣe nígbà tó wà láyé kọlọmbà máa dùn wọn ní ládàá rẹ̀. àwọn ayé àtọmọ tó fi sílẹ̀ kọlọmbà àdúró tì wọ́n àti gbogbo òkú mùsùlùmí lápapọ̀. ọkọ̀ náà máa fà àkókò ìrántí ìyá wa láàánú ni ìyá wa ṣọrẹ́ṣọrẹ́ ni alájà Chief Mrs. Risikatu Fandapọ̀ tí wọ́n jẹ́ ìyálóde Ghana nígbà ayé wọn. ọlọ́mọba àṣekú ní sinmi fún màmá. ọlọ́mọba àtúbọ̀ dúró tí ẹbí tó fi sílẹ̀. dídùn ni wọ́n ti olódodo. ẹ ṣí fùfẹ́ tẹ fi ń da pọ̀ mọ́ wa. fẹ́yìn tẹ
fẹ́ ràn wá lọ́tọ́ fáwọn ètò wa lọ́lọ́kan òjọ̀kan ẹ̀dìdí ẹjí sáàrè oṣù àpọ́nlé àlàyé ọ̀rọ̀ ẹ̀sìn ẹ kàn sí nọ́mbà yìí 0544722099 ọlọ́run ò ní dùn ẹnìkankan wa ní ládàá rẹ̀ gbogbo ṣe olóore ta ṣe nínú oṣù yìí ọlọ́run ò ní dàlú wà láyà a ṣe bẹ̀rẹ̀ pẹ̀lú bísímìláì á parí pẹ̀lú alhamdulilayi bákan náà ẹ má gbàgbé ètò wa o eré ọdún family Salah Fest ta fẹ́ ṣe ní on the 22nd March ní Kumasi tí iléeṣẹ́ LAD1 Media Studio ṣàgbọ́kẹ́lẹ́ rẹ̀ fìlà àti gèlè ti wà níta fún títà a sì ń wá àwọn olùgbọ̀wọ́ àwọn olùrànlọ́wọ́ fẹ́tò náà èmi ni tí ń lò tọ̀tọ̀ Abdul Rahman Lawan Masalam.